àìmọye ìgbà tí àwọn LRTW tí wọ́n ti lù mí wá láti ta wọ́n kàn just dédé attack mi tí n bá wọ àwọn ọmọ mọ̀ àti ìyàwó mọ̀ pé dáàdi ń sunkún kí ló ṣẹlẹ̀ pé yà máa sọ fún ìyàwó tó ṣẹlẹ̀ sí pípọ̀ àwọn LRTW yẹ ó wà lára àwọn tí wọ́n ń lò nìbàdàn now nígbà tó wá tó táìmù kan tí mo sọ pé ẹ̀mí mi ti pin kò yé mi tí màá ṣe mọ́ mo ti gbìyànjú lórí àwọn tí ó ń fẹ́ gba ẹ̀mí mi ìgbà ẹni tí ì rí arákùnrin yìí tí olólùbá ìwọ̀n sí mi tí ì rí gbà ẹ̀ mo bá kọ lẹ́tà through the text message mo bá kọ sí àwọn gómìnà southwest gbà ẹ̀ kí mo kọ ọmọ ní nǹkan bàbá ló ṣẹlẹ̀ sí mo dẹ̀ ti ọ̀nà ìdọ́dọ̀ CP pé gbogbo ìgbìyànjú mi torí pé kí ni wọ́n ṣe pẹ̀lú àwọn corrupt police officer ni káàjọ òkú wọn gbà mí kí ràn mí lọ́wọ́ kó tó di pé mo lo ẹgbẹ́ agbésùnmọ̀ bí ara mi níjà. ẹ gbọ́. a ti gbọ́ gbogbo ohun tẹ́ sọ abẹ́ ṣì ní àwọn nǹkan mi tẹ̀sí fẹ́ sọ. kò ju pé lórí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àwọn ìgbìyànjú mi nígbà tó di pé mi ì mọ step máa tèkì mọ́ ó ní program kan tí wọ́n ń ṣe ní ìlú ń bí tó jẹ́ pé ohun tó bá ń ṣẹlẹ̀ sí ènìyàn á lọ sọ ń bẹ̀ wọ́n á tẹlifáìsì ẹ̀ fún gbogbo àgbáyé mo lọ program yẹn mo sọ gbogbo story mi nípa ìta tó kọ sáwọn gómìnà mo sọ mo ṣàlàyé fún mo sọ ẹ̀tọ́ ọjọ́ yẹn mo play rẹ̀ pé ìjọba tó tún yá mo tún gbìyànjú èyí lórí àwọn newspaper on Facebook Punch Vanguard gbogbo mo ṣáà fẹ́ tún share story mi fún wọn mo wá sọ fún àwọn pé ó ní nǹkan kan tí mo fẹ́ sọ fún wọn tó ń ṣẹlẹ̀ sí mi. wọ́n lè ṣe gbé àwa débi báyìí torí. mo ti share rẹ̀ fún àwọn Vanguard náà kò take any step kankan. kí wàá lè fẹ́ kí àwọn tó ń wò yìí báyìí kí ni nǹkan tẹ́ fẹ́ kó ṣe fún yín torí ẹ ti sọ gbogbo ìrírí yín kalẹ̀ lóòótọ́ náà bẹ́ẹ̀ ṣe sọ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ tó kò lè yé wa tó bó ṣe yé yín gangan. àti pẹ̀lú pé èmi kí n tún mẹ́tò rò dáadáa ṣé rí owó tí mo rò pé màá yára ṣe fún mi ni pé ẹ̀ka tí mo kọ sí àwọn gọ́vùnà yẹn wọ́n track line mi wọ́n yẹ track line mi wọ́n tún máa sọ ní gbogbo àtàwọn track line mi wọ́n track line mi ẹ̀tún mo pé kò sí nǹkan kan àdúrà fẹ́ sí kẹ́sì ní mẹ́kọ̀ọ́ wọ́n track line mi. àwọn gómìnà. mo kọ́ lẹ́tà sí àwọn gómìnà gbà that's 2018. ṣáwọn gómìnà lọ sí wá track yín ni àkókò. I don't know wọ́n ṣàbí wọ́n ti track line ṣọ́ wa. kí tún ni ti yín pẹ̀lú táwọn gómìnà ẹ ní ìkọ̀kan pẹ̀lú. pẹ̀lú lẹ́tà tí mo kọ sí wọn pé kí wọ́n wá nǹkan ṣe sí ọ̀rọ̀ mi àìjẹ́bẹ̀ máa lo agbésùnmí láti gbèjára mi ẹ̀yin náà wo gbogbo kínní yẹn. ẹ máa lo kíni. agbésùnmí láti gbèjára mi ṣé ẹ rí lẹ́tà tí mo kọ. agbésùnmí tẹ́ ẹ sọ yẹn ẹ sọ kó yé àwọn èèyàn pọ̀lọpọ̀ èèyàn onímọ̀ nǹkan tó ń jẹ́ agbésùnmí. militant ni and then bí mi ṣe lẹ́tà tí mo kọ yẹn gbogbo àyẹ mẹ́jọ pé mi ò mọ nǹkan tó I don't know what is wrong with me of all those times because èmi ò mí ni bá a ti pé kí n kàn. kí ló wà nínú lẹ́tà ọ̀hún. ó náà mo sọ fún yín yẹn gbogbo ìgbìyànjú mi bí mo ṣe ń gbìyànjú káàkiri tí mo ń lẹ́kọ́ sínú lẹ́tà náà. so ohun tí ẹ kí n sọ pé kí n ràn mí lọ́wọ́ ọba ní tí ọba ràn mí lọ́wọ́ máa lo agbésùnmọ̀ láti gbèjà ara agbésùnmọ̀ wo ni mo ní àdúrà afẹ́ ní agbésùnmọ̀ so lẹ́yìn ìgbà kan rí pé wọ́n track line yẹn tí má ti délé màá rí pé àwọn mọ́tò ńlá láṣẹ kó wọn ajú lé mi bíyà during all those time tí má ti gùn ìyàwó mi àwọn ẹni tó ń wá yìí most of the time bí wọ́n ti ń bọ̀ ọ má dẹ̀
bẹ́ẹ̀ni wọ́n wà ní mọ́tò wọ́n á dẹ̀ set eyes on me ìyá mi àti pé òun ò mọ̀ wọ́n rí and during all those time ìyàwó mi á máa lo bùgá lẹ́nu lórí pé tí n bá sọ̀rọ̀ báyìí ìgbà yẹn pé wọ́n ti ìyàwó mi ti ní confidence jù mí lọ á máa ní tí n bá sọ̀rọ̀ kan ní pé I will deal with you fa ó mọ̀ yẹn pé ìwọ you do with me á ní ẹ kí n máa bèrè gan kí n máa push wọn o òun á dì pẹ̀lú mi o òun á ṣe bẹ́ẹ̀ wọ́n á ṣe bẹ́ẹ̀ màmá òwe kí ni obìnrin what is kí ni hope to during that time tí àwọn ọmọ sọ kí nìyẹn àtàní ìfúrání kékeré ọ̀run ló yọ mí wàá pa ọ̀tá mi sílé níyà lórí pé ó ní kí n jẹ́ ká lọ night vigil ìfúrání kékeré ó ní kí n jẹ́ ká lọ night vigil lọ́jọ́ yẹn wọ́n ní ok bàtí mo dé lálẹ́ mo ọtí ìgbàdí èmi lọ night vigil mọ́ mo ní church wọ̀ ní night vigil ó ní a máa lọ pray fún obìnrin kan tí ò bímọ níbẹ̀ yẹn mọ́lẹ̀ ìgbà òní máa tẹ́ di pásítọ̀ tálọ̀ bímọ fún tálọ̀ pray fún yàn ó ní 10 là á lọ wọ́n ti rí bí àwọn bíi 9 lọ́jọ́ ẹ̀ mo tí ì má nígbẹ́ mi ò lọ mọ́ náà ibi ní church kí màá tẹ́lọ̀ pray fún yàn ẹni tí ò bímọ yóò lábẹ́ lọ́wọ́ gbóyè ohun tá a ṣe rí 10 ọjọ́ yẹn ọ̀hún ló yọ mí 10 ọjọ́ yẹn exactly 10 ọjọ́ yẹn tí àwọn ẹni ká lọ ìwọ́n bá kalẹ̀ fún nígbà yẹn tó bá jẹ́ pé mo sílẹ̀kùn ọjọ́ yẹn láti ṣẹlẹ̀ bàlá ẹ̀ the worst part ni pé ibi ni ìyàwó mi ń sùn lájọ́ sùn ìyàwó fẹ́ pé the next compound tí plate bá bọ́ọ̀lẹ̀ òun á jí pé my dear nǹkan bọ́ọ̀lẹ̀ òun ni ò wá mìíràn nígbà tẹ́lẹ̀ yẹn pẹlẹkùn tó fi ní o tó ìpòdẹ́mọ̀ tó dáhùn ó wá sọ̀kalẹ̀ tó ìsọ̀kalẹ̀ báyìí ní ọ̀rọ̀ aṣílẹ̀kùn pé kí n tẹ̀ wojú ẹni yẹn ó sọ bí apàtẹ ńgbà yẹn mo rò pé kì í ní risk mo padà wá sí òkè padà ìgbà tí màá dókè mo sílẹ̀kùn mo padà sí rùn ìyàwó ń ṣe mo ṣe òbí tó gbọ́ ọdún tó ṣẹlẹ̀ yìí tó gbọ́ ni after the 2 days mo sọ gbé ọmọ mi ní school last born ó kàn wá ní dáadé someone come to our house knocking mo ní lọ́jọ́ wo ó bá sọ mo hàn fún ni how do you know ó ní mọ́mì ló sọ fún mi mọ́mì kẹ́ ó ní mọ́mì ó ní kódà mọ́mì sọ fún mi pé òun mọ̀ bàtẹ́ mi sílẹ̀kùn tí mo lọ sísàlẹ̀ nígbà tí mi ń bọ̀ lòun sábà pàtó ní bẹ́ẹ̀dì definitely obìnrin ọmọ tó ṣẹlẹ̀ ó dẹ̀ pretend ń bá pè obìnrin ohun tó ń ṣẹlẹ̀ yìí ó mọ̀ pa ẹ̀ ṣé ohun tó máa ń sọ fún mi pé you are going to deal with me I'm pushing you ṣé ìtumọ̀ ẹ̀ nìyẹn why you accusing me mo ṣáà gbàgbé everything nígbà tó wá tó stage kan mo máa ń sọ fún mi pé gbogbo tó ṣẹlẹ̀ ní marriage mi tó o bá jẹ́wọ́ fún mi bàbá sọ fún àwọn parents wa for the first time máa sọ fún wọn tí máa ti ń ti ọ̀rọ̀ yẹn mọ́ wọn mọ́ díẹ̀ ló ń ṣe ìgbà tí ń sọ bí màá sọ fún àwọn family wa àti family tiẹ̀ náà wọ́n kàn lójọ́ kan but àwọn máa ti lọ school nǹkan dédé dé mo páàkì ní ìta falanda kí ló ń ṣẹlẹ̀ mo wọlé mo ní obìnrin ìyàwó mi ti kó àwọn aṣọ kọ̀ọ̀kan ó lè travel kí ló ń ṣẹlẹ̀ after the 2 days nọ́mbà rẹ̀ tó lọ kí tó mọ̀ pé ìrọ̀lẹ́ ló lọ mo bá ní ohun tó fi lè travel lọ́dọ̀ mi tí àjà tó dé sí lọ ní ìgbà padà wọn àwọn èèyàn ṣáà bẹ̀bẹ̀ kí n gbà mo ṣáà gbà padà nígbà tí wọ́n gbà padà mi ò sọ fún àwọn family mi o pé nígbà tó dé ó wá sọ kíní fóònù tó sọ ni ó ní my husband I fear you mo ní kí ni mo ṣe ó ní you mean all the things that has been happening in our marriage for the past 9 years don't tell anybody wọn ni báwo ni màá ṣe sọ fún ènìyàn mo ṣe fẹ́ ẹ̀ náà by the time tí mi ò wá pinnu láti sọ fún àwọn ènìyàn ìyàwó mi ó ti lọ ṣáájú mi and not only my wife with some people
go to both family mo ṣe sense ọ̀rọ̀ yìí sí mi o wọ́n ti wá sọ èlòtọ̀ fọ̀rọ̀ by the time tí mo wá tẹ́ gbogbo tó ti ń ṣẹlẹ̀ fún àwọn family ká bá a dá sí ọ̀rọ̀ mi bàbá ìyàwó màtí mo sọ gbogbo ọtí mo ti ń rí fún mo ti sọ fún mi pé my son definitely you dey see but for now I cannot say anything ìyẹn bàbá ìyàwó mi láti 2019 tí di sí bàbá ìyàwó mi ò sọ anything wọ́n tó tẹ̀ mọ́ kan ní abẹ́rẹ́ sí bí mo ní mo sọ fún bàbá ìyàwó mi pé láti ìjọ́ tí mo ti ń máìndì ohun tí mò ń jẹ nínú ilé tí mo ti detect something in my food tí mo ti ń máìndì ohun tí mò ń jẹ mo ní gbogbo ẹ̀pà mọ́ ìṣúgbẹ́ ó dẹ̀ lọ mo ní so ó túmọ̀ sí pé ṣé ọmọ rẹ̀ òun ló wà behind all those things despite gbogbo tí mo sọ up to this moment bàbá ìyàwó rẹ̀ kò sì sọ ẹ̀rẹ̀ bí. bet ṣe rí tí èèyàn bá tẹ́ bá ń bá èèyàn fi inú kan lò pọ̀ tí èèyàn bá ń lo méjì padà fún yín oníbi ọlọ́run ṣe máa tú àṣírí gbogbo ohun tí ẹni yẹn ń ṣe níkọ̀kọ̀ oníbi ọlọ́run ṣe máa tú fún yín. bẹ̀wọ̀ sí bí ọlọ́run ti jẹ́ kí n mọ̀ pé débìlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ àwọn máa ń lọ skul ó pè mí àti ìyàwó mi nìkan bàbá ìyàwó mi náà pè ní. bí bàbá ìyàwó mi ṣe pè mo wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi gbé kọ́ kí ni ìyàwó mi sọ kí ni bàbá ìyàwó mi sọ ó ní my daughter concerning this matter you are the one that you will use your mouth tell your husband and beg your husband. ìyàwó mi ó ojú mi kò lè sọ kankan kò lè sọ fún bàbá yẹn pé my husband is beside me bàbá yẹn sọ lẹ́ẹ̀mẹ́ta ó ní lẹ́ẹ̀mẹ́ta ìyá mi pàpà sẹ́tì ni after the conversation mo ní ìyàwó mi bàbá yẹn ohun tó sọ yìí kí ni ìtumọ̀ rẹ̀ kí ló ní kó bẹ̀ mí fún kó sọ fún mi kó tún bẹ̀ mí fún ìyàwó mi yí ó ní nǹkan mi lè ń gbọ́ bàbá àwọn sọ bẹ́ẹ̀ ok kò sí wàhálà nígbà tí mo wá lọ ra credit kí n tó ra credit dé mo rò pé ó ti pe dáàdì ẹ̀ mo bá ra credit mo pe dáàdì ẹ̀ níṣojú ẹ̀ pé ètò ẹ pè ìyàwó mi nísìnyí mo dọ̀wà lẹ́gbẹ̀ẹ́ kí lẹ́yìn sọ pé kó sọ fún mi kó tó bẹ̀ mí fún bàbá ìyàwó ni àjọ ṣe gbogbo àtàbà tí ní misunderstanding kó máa bẹ̀ mí ní dáàdì is not gbogbo àtàbà tí ní misunderstanding ẹni kó ọ̀sọ̀ nǹkan fún mi kó tó bẹ̀ mí when the question tó ti ń pọ̀ jù bàbá ìyàwó máa sọ fún mi pé your parents are cooperating when they can't come you are going to understand. And again kó tó di pé wọ́n lọ oríṣiríṣi tẹ́sílẹ̀ ló máa ń wọnú sẹ́ẹ̀tì mi bí pé kí ọkùnrin sẹ́ǹdì mẹ́sì sórí sẹ́ẹ̀tì mi ẹ̀wọ̀n tẹ̀tàn méjì sọ pé bí obìnrin tó bá wà ní ọkọ bí òní kó má yàlè wípé tó bá yàlè ó ń wá ibi tí ìtẹ́lọ́rùn tó ti tó àmà sọ Yorùbá ibi tí ó tẹ́ lọ́rùn ni mo sọ fún àwọn ọmọ mẹ́sẹ̀jì fẹ́ àwọn ọmọ ń bò wá ẹ̀ nípa ìyàwó mi dẹ̀ ni mo rí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí mi nígbà tẹ́lẹ̀ nípasẹ̀ náà ni so ìrànlọ́wọ́ tí kò tún ṣe nípasẹ̀ tí mọ́mì. àti pé ṣé mo pé ìyá ti ṣe tiẹ̀ wọ́n ti rán ohun níṣẹ́ ẹnìkan náà ni yóò ṣe sábàbí tí àwọn fi àṣìfẹ́ mu wọn. náà ohun tí mo rò pé ẹ̀pọ̀ tí mo rí pé wọ́n lè ṣe fún mi ni pé mi tí ẹ lè sọ pé ẹ̀pọ̀ báyìí but ẹ tó bá gbọ́ sórí mi ẹ̀bùn tó bá mọ̀ pé àwọn lè ṣe fún mi tí mo need òun ni kí wọ́n ṣe. ó ti dà Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Àmín. Lágbára Olódùmarè ogun tó dẹ̀ lè máa ja gbogbo wa tó lè máa jà wá ní kọ̀rọ̀ ní gbangba Olódùmarè á bá wa ṣe. Àmín Jésù. ó láti kọ́ ilé ìfún yín. Orí íńtánẹ́ẹ̀tì ni mo ti rí o. Orí íńtánẹ́ẹ̀tì báwo lè ṣe mọ̀ pé ní kidney problem.
ṣé mi ti lọ ṣe mi nǹkan lè ṣe rí tí n bá àti lọ tútù ẹ̀rù náà ń ba ọ̀tá mi káwọn àlọ́ ìjẹ́tì bẹ́ẹ̀ mo sọ fún yín so àwọn kan tó wà ilé báyìí is 25,500 kidney refills ó wà lórí internet. lórí internet ẹ ti wá rà. Online ni. ẹ wá kí n jẹun. Mò ń jẹun ṣùgbọ́n àwọn oúnjẹ tí mò ń jẹ ń sìn ni pé iṣu mi àwọn oúnjẹ sílé mọ́ orí mi kì í fẹ́ oúnjẹ sílé. kí ló dé tẹ̀ oúnjẹ sílé. mi ìmẹ́jọ́ rò àwọn èèyàn ń wọlé mi lẹ́yìn tí màá ti sílé. pé àwa ra nǹkan wá àbí nǹkan kan kò lè wúlò fún yín. in fact kò bá wúlò ṣùgbọ́n a ní pé ìṣe pé ohun tó wà ńlẹ̀ mi ìrànjẹ sílé o kí n lọ jẹun ta ibi tí mo ti ń jẹun mo wà very careful tẹ́ máa ń ta ẹni báyìí màá mọ̀ wò báyìí ni tí ó gba àwọn tí mò ń dojú kọ lóríṣiríṣi.